Kí ló tún ṣẹlẹ̀ sí Bùkọ́lá Òkè? Kí ló mú Bùkọ́lá Òkè ẹ̀yìn tèmi? Elédùà mọ̀mọ́ ṣàánú. Wọ́n mà jẹ́ ká rí kú ọ̀dọ́ mọ̀. Wọ́n mà jẹ́ ká gbọ́ kú ọ̀dọ́ mọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ni ìṣòro tó dé bá Bùkọ́lá Ẹlẹ́yẹlé? Kí ni tó ṣe arábìnrin yìí? Kí ló dé? Kí ni ṣẹlẹ̀? Ní àwùjọ àwọn olórin ẹ̀mí, tí ń ṣẹlẹ̀ láwùjọ àwọn olórin ẹ̀mí ó mọ̀ kọjá nǹkan tí ojú lè rí. Ó kọjá nǹkan tí ẹnu lè sọ. Ẹni tó bá débẹ̀ òun ló lè wí, òun ló lè ròyìn kí ni ń ṣẹlẹ̀ gangan láwùjọ àwọn olórin ẹ̀mí. Ẹ wò ṣàdédé la rí Evangelist Bùkọ́lá Òkè, èyí tí gbogbo ayé mọ̀ ní Bùkọ́lá Ẹlẹ́yẹlé. Lórí live chat ẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan lórí live chat yìí. Ọ̀rọ̀ tó ń sọ yìí òun ló jẹ́ kí ìbẹ̀rù jojo mú àwọn èèyàn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pe àwọn ẹbí, ará àti àwọn olólùfẹ́, gbogbo àwọn tó súnmọ́ Bùkọ́lá Òkè wípé ṣé ni kún lọ yẹ Bùkọ́lá Òkè wò wọ́n nítorí ihun tí arábìnrin yìí ń sọ lẹ́nu. Ó jẹ́ nǹkan ẹ̀rù. Nínú fídíò yìí òun la rí ibi tí Bùkọ́lá Òkè tó sì ń sunkún, tó sì ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ò fẹ́ ṣe nǹkan tó ń ṣe yìí. Òun ò fẹ́ ṣe nǹkan tó ń fẹ́ ṣe yìí. Kí ni nǹkan tí Bùkọ́lá Òkè fẹ́ ṣe? Kí ni nǹkan tó fẹ́ ṣe? Bí arábìnrin yìí bó ṣe ń sọ̀rọ̀ ṣe ló dàbí ẹni pé ẹni tó ti wà depressed, ẹni tó ti rò ó pin, ẹni tó ti rò ó tán. Kí ni ìṣòro tó dé bá arábìnrin yìí? Kí ni tí arábìnrin yìí ń là kọjá gangan? Torí tá a bá gbọ́ nínú ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ, ṣe ló ń sọ wípé orin gidi ò tà mọ́. Léyìí tó túmọ̀ sí wípé bóyá àwọn orin tí arábìnrin yìí tí wọ́n ń gbé jáde, bóyá àwọn èèyàn ò rà mọ́ bí wọ́n ṣe máa ń rà tẹ́lẹ̀, bóyá àwọn ò pa owó ń bẹ̀ bí wọ́n ṣe máa ń pa á tẹ́lẹ̀. Ẹ̀yin èèyàn, nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nínú fídíò yìí, ṣe ni wọ́n ń tẹnumọ́ wípé nígbà tí àwọn ò bá rówó ná, bó làwọn ó ṣe ṣayé. Ó tẹ̀síwájú, ó ní nígbà tí àwọn ò bá rówó ra mọ́tò, bó làwọn ṣe fẹ́ gun mọ́tò. Wọ́n mọ̀ ṣàlàyé nínú fídíò yìí pé ẹsẹ̀ tó ti ń gun mọ́tò tẹ́lẹ̀ tó wá dá láì ní mọ́tò mọ́. Wọ́n ní nígbà táwọn bá fẹ́ jẹun táwọn ò rówó jẹun, wọ́n ní bó làwọn ṣe fẹ́ ṣe ilé ayé, tó túmọ̀ sí wípé arábìnrin yìí ìṣòro tó dojúkọ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti rò ó pin o. Ó ti rò ó síwájú, ó ti rò ó sẹ́yìn. Ó wò wípé ibo lòun fẹ́ gbọ́rọ̀ ayé òun gbà. Ó ní òun ò rẹ́ni jarun pálò, òun ò rẹ́ni jarun pálò òun. Eléyìí mọ̀ gbẹnu tán. Ẹ̀yin ẹbí Evangelist Bùkọ́lá Òkè, gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà, ṣe ni kẹ́ ẹ tètè lọ bá Bùkọ́lá Òkè níbikíbi tó bá wà, torí wípé arábìnrin yìí ó ti rò ó pin o. Ó ti rò ó tán o. Kó má lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Kó má lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe. Àmọ̀ ní gbọ́ kú ọ̀dọ́ mọ̀. Elédùà, àmọ̀ fẹ́ kú ọ̀dọ́ mọ̀. Ọ̀rọ̀ Evangelist omijé ojú mi, ó làwọn èèyàn ń kẹ́dùn tí wọ́n sọ tí wọn ò tí ì sọ tán. Àmọ̀ tí ìkólé ilẹ̀ kó tó di wípé Bùkọ́lá Òkè tóun náà sì tún gbèrú fídíò báyìí jáde. Tí ẹ bá gbàgbé, ó kù ọjọ́ méjì èyí tí Evangelist omijé ojú mi èyí tó fi lé ayé sílẹ̀. Òun la rí Bùkọ́lá Òkè tó gbé sí orí péjì rẹ̀ wípé ṣe ni kí àwọn èèyàn ó dìde ìrànlọ́wọ́ fún arábìnrin náà. Ó ní ó nílò ìrànlọ́wọ́, pé òun bẹ̀bẹ̀ kí gbogbo àwọn olólùfẹ́ omijé ojú mi kún ó dìde ìrànlọ́wọ́ fún un kó tó di wípé arábìnrin náà ó ṣaláìsí. Ẹ̀yin tèmi, ẹ wá wò ó báyìí, ẹ wá wo ohun tó ń ṣẹlẹ̀ sí arábìnrin yìí náà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí láwa sọ wípé ó ń ṣẹlẹ̀ sí báyìí, torí fídíò tí arábìnrin yìí èyí tó ṣe ó ti kó gbogbo èèyàn sí jìnnìjìnnì. Ṣé ni àwọn èèyàn ń sá káàkiri, gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ Bùkọ́lá Òkè, tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pè wọ́n wípé gbogbo ibi tí wọ́n bá mọ̀ tí Bùkọ́lá Òkè lè wà, wọ́n ní ṣe ni kí wọ́n lọ bá o.
wọ́n nítorí ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ̀ yìí ó jẹ́ nǹkan tó ń ba àwọn lẹ́rù kí arábìnrin yìí kó mọ̀ wá lọ para rẹ̀ lójijì kárábìnrin yìí ó mọ̀ lọ gbé nǹkan mu kó wọ́n lọ ṣera rẹ̀ léṣe ẹ̀yin tèmi eléyìí mọ̀ ga o ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Evangelist Bukola Oke èyí tó sọ nínú fídíò yìí tó sì mú àyà àwọn èèyàn kó máa já tó mú kí àwọn èèyàn kó máa bẹ̀rù fún ẹ̀mí arábìnrin yìí ó mà ga o. Gifts can't do you nothing in this Nigeria. No. 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 To my fans, I'm sorry. I'm so sorry. I am so sorry. I am sorry. I am so sorry. I am sorry. I never planned to do this. But I can't take it anymore. I'm done. I'm done. I'm done. I'm done. Good music don't sell anymore. How can you eat when there is no food? How can you drive when there is no car? How can you be at peace when there is no peace? How can you be at peace when there is no peace? How can you hug somebody? How can you feel not alone when you were alone? When the going was good, there were so many people